kú dédé àsìkò yìí yóò dára fún wa lágbára Ọlọ́run. Àmín. Ìròyìn fẹ́lifẹ́li ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí omi Adénúgà ni oníròyìn. Síwájú ìròyìn ọ̀hún à ń bọ̀ náà. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu òun ló ti tẹ́tí gbọ́ ohùn díẹ̀ nínú ohùn rara tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń ké ò sí etí ìgbọ́ ìjọba àpapọ̀ lórí bí nǹkan ò ṣe fararọ mọ́ àti ìná àpà tí àwọn ìjọba orílẹ̀-èdè yìí tí wọ́n ná o. Ní báyìí Bọ́lá Ahmed Tinubu òun náà ti gbé ìgbésẹ̀ akin pẹ̀lú bí ààrẹ bó ṣe gé gbogbo àwọn owó ìrìn àjò láti orílẹ̀-èdè Nàìjíríà lọ sí àwọn ilẹ̀ òkèrè àti ìrìn àjò láàrin orílẹ̀-èdè Nàìjíríà ìlú kan sí ìlú kan láti ìpínlẹ̀ sí ìpínlẹ̀, èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti gé owó ọ̀hún wálẹ̀ jọjọ o. Ìdá 60 nínú 100 ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni ó ti yọ kúrò lórí gbogbo owó ìrìn àjò tí ààrẹ, igbákejì ààrẹ, ìyàwó ààrẹ àti ìyàwó igbákejì ààrẹ o. Ní báyìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde látọwọ́ ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ ilẹ̀ yìí lórí ọ̀rọ̀ ìròyìn ìbára ìlú sọ̀rọ̀ ọ̀gbẹ́ni Àjúrì Ngelale, èyí tó gbé jáde lánàá ti ṣe ọjọ́ ìṣẹ́gun lórúkọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ìjọba àpapọ̀. Níbẹ̀ ni wọ́n ti là á tí wọ́n ti gé o. Wọ́n ní ìrìn àjò àwọn ènìyàn tí ó máa kọ́ wọ́n rìn pẹ̀lú ààrẹ kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà lọ sí ilẹ̀ òkèrè, wọ́n ní wọn ní ju ènìyàn bí 20 lọ báyìí, yàtọ̀ sí ènìyàn 50 èyí tó jẹ́ ti tẹ́lẹ̀tẹ́lẹ̀. Wọ́n ní àwọn èèyàn tí ó máa kọ́ wọ́n rìn pẹ̀lú igbákejì ààrẹ láti orílẹ̀-èdè Nàìjíríà lọ sí àwọn ilẹ̀ òkèrè kò ní ju ènìyàn 10 lọ, yàtọ̀ sí ènìyàn 15 èyí tí wọ́n yà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Wọ́n ní àwọn tí ó máa kọ́ wọ́n rìn pẹ̀lú ìyàwó ààrẹ àti ìyàwó igbákejì ààrẹ tí wọ́n bá fẹ́ rìnrìn àjò láti orílẹ̀-èdè Nàìjíríà lọ sí ilẹ̀ òkèrè wọn ò ní ju ènìyàn 5 lọ o. Ṣùgbọ́n tó bá jẹ́ ìrìn àjò láàrin orílẹ̀-èdè Nàìjíríà ìpínlẹ̀ sí ìpínlẹ̀, àwọn tí ó kọ́ wọ́n rìn pẹ̀lú ààrẹ ní èèyàn 25, àwọn tí ó kọ́ wọ́n rìn pẹ̀lú igbákejì ààrẹ ènìyàn 15, àwọn tí ó kọ́ wọ́n rìn pẹ̀lú ìyàwó ààrẹ àti ìyàwó igbákejì ààrẹ wọn ò ní ju ènìyàn 10 lọ mọ́ báyìí. Nínú ìrìnàjò tó bá jẹ́ ìlú orílẹ̀-èdè Nàìjíríà nìkan ló mọ̀ láti ìpínlẹ̀ kan sí ìpínlẹ̀. Ààrẹ Tinubu ṣèyí lójúnà láti lè jẹ́ kí ẹ̀dínkù kó dé bá owó tí wọn yóò máa ná o fún àwọn ìrìn àjò gbogbo, èyí tí wọ́n ti ní ìdá 60 ni kúrò nínú 100 tí wọ́n yọ kúrò. Wọ́n ní àwọn owó yòókù wọn yóò fi ṣohun tó tọ́ àti tó yẹ fún ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà. Ilé-iṣẹ́ ológun orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti sọ wípé àwọn ti mú àwọn ọmọ ológun kan èyí tó ń sọ ọ̀rọ̀ búburú ọ̀rọ̀ kùnbákùngbé sí gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú lórí wípé gómìnà náà ó mú ọ̀kan nínú àwọn ọmọ ológun ilẹ̀ yìí èyí tí wọ́n gba ojú ọ̀nà one way ní ìlú Èkó lọ́sẹ̀ tó kọjá o, èyí tí fọ́nrán náà tó ti sàn káàkiri o. Ní báyìí fọ́nrán kan náà ló tún lu orí ayélujára níbi tí ọmọ ológun kan ti wọ káàkì ológun ilẹ̀ yìí tó ń sọ ọ̀rọ̀ búburú èyí tí etí ò gbọdọ̀ gbọ́ àti ọ̀rọ̀ tí wọ́n gbọdọ̀ sọ sí aṣíwájú o, tó ń sọ sí gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú o. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ ẹni tó jẹ́ ọ̀gá àgbà ológun ilẹ̀ yìí eyín ọ̀gbẹ́ni Taoreed Lágbájá òun ló ti sọ di mímọ̀ wípé iléeṣẹ́ ológun ti mú ológun náà. Ó ní àkọ́kọ́ nínú àwọn ènìyàn ọ̀hún tí wọ́n sọ ọ̀rọ̀ búburú sí gómìnà ìpínlẹ̀ Èkó, ó ní ayédèrú ológun wà nínú wọn. Ó ní ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ ojúlówó ó ní gbogbo wọn pátá ni wọ́n ti fọwọ́ òfin mú tí wọn yóò sì fìyà jẹ wọ́n bó ti tọ́ àti bó ti yẹ lábẹ́ òfin. Taoreed Lágbájá ni ó tún bẹnu àtẹ́ lu ìwà èyí tí ọmọ ológun náà tó hù èyí tó gba ojú ọ̀nà one way èyí tí gómìnà Sanwó-Olú tó mú wípé orú nǹkan báyìí
ó jẹ́ nǹkan tó burú jáì wípé kò gbọdọ̀ jẹ́ àwọn tí wọ́n ń gbé òfin dúró ni yóò tún máa gbé òfin ṣubú ó wá níbi náà ò bá tán lórí ẹ̀jẹ̀ kì í tán lè kàn ó láwọn yóò rí dájú wípé wọ́n ṣe kìlọ̀kìlọ̀ fún gbogbo àwọn ọmọ ológun jákèjádò ní orílẹ̀-èdè yìí láti bọ̀wọ̀ fún òfin ìrìnnà ojú pópó àti àwọn òfin míì èyí tó gbé igun mẹ́rin orílẹ̀-èdè Nàìjíríà dúró kí wọ́n lè rí wọn gẹ́gẹ́ bí agbófinró àti ẹni tó mọ ohun tó ń ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀wẹ̀, ọ̀rọ̀ gbogbo kò sí lórí alábàáhùn lórí ẹ̀sùn owó èyí tí wọ́n fi kan arábìnrin Betta Edu àti arábìnrin Sadiya Umar Farouk èyí tó jẹ́ pé àkóso kan ṣo làwọn méjèèjì dì mú tó sì jẹ́ pé ẹ̀sùn owó òbítíbitì òun ni wọ́n lu kókó rẹ̀ tí wọ́n ka ẹ̀sùn rẹ̀ sí wọn lọ́rùn. Ní báyìí àjọ ilé tó ń ṣe ìwádìí ìwà ìbàjẹ́ ṣíṣowó ìlú kùmọ̀kùmọ̀ EFCC lánàá òde yìí òun ni wọ́n ti fi ọwọ́ òfin ni wọ́n ti fi gba ìwé ìrìnnà tá a mọ̀ sí international passport ti arábìnrin Betta Edu àti Sadiya Umar Farouk wípé kí wọ́n kó ìwé ìrìnnà wọn wá síwájú lásìkò tí ìwádìí ń lọ títí di ìgbà tí wọn yóò fi rí òkodoro ọ̀rọ̀ ẹ̀sùn òbítíbitì owó èyí tí wọ́n kà sí wọn lọ́rùn gẹ́gẹ́ bí àjọ EFCC látọwọ́ ẹni tó jẹ́ ọ̀gá àgbà àjọ ọ̀hún Olúkóyèdé òun ló fi ọ̀rọ̀ ọ̀hún lédè lásìkò eléyìí tí arábìnrin Betta Edu tó balẹ̀ gùdẹ̀ sílé àjọ ọ̀hún tó wà nílùú Àbújá ní nǹkan bíi aago 10 òwúrọ̀ àná tó sì jẹ́ pé títí di aago 7 alẹ́ àná Betta Edu ó sì wà níbẹ̀ níbi tí àjọ EFCC tí wọ́n ti ń fi ọ̀rọ̀ tí wọ́n ti ń pò ó nífuyọ̀yọ̀ láti sọ ohun tó mọ̀ nípa owó ọ̀hún èyí tó dín díẹ̀ ní mílíọ̀nù lọ́nà ẹgbẹ̀ta náírà 585 million naira. Arábìnrin Umar Sadiya ń tirẹ̀ àjọ EFCC náà ní láìpẹ́ láì jìnnà ìwádìí yóò bẹ̀rẹ̀ lórí ti tòun náà lórí àwọn ọ̀rọ̀ ọ̀hún èyí tó wá dùbà àwọn alákòóso méjèèjì tẹ́lẹ̀ ọ̀hún ó ti kan àwọn ọ̀gá àgbà ilé ìfowópamọ́ mẹ́ta kan ní orílẹ̀-èdè wa Nàìjíríà èyí tí wọ́n ní àwọn arábìnrin méjèèjì tí wọ́n jẹ́ alákòóso tẹ́lẹ̀ rí wọ́n ní wọ́n ní ṣe pẹ̀lú àwọn ọ̀gá àgbà ilé ìfowópamọ́ mẹ́ta náà èyí tí wọ́n ní àwọn owó náà inú àpò òṣùwọ̀n ilé ìfowópamọ́ mẹ́tẹ̀ẹ̀ta òun ló ń lọ tí àwọn ọ̀gá àgbà náà tí wọ́n sì mọ̀ sí ilé àjọ EFCC wọ́n tẹ̀síwájú nínú ìwádìí wọn ní gẹ́rẹ́ tí àwọn bá ti parí ìwádìí gbogbo àwọn tí ọ̀rọ̀ ń kàn ni wọn yóò tẹ̀ pẹpẹ wọn síwájú òfin tí ìjọba àpapọ̀ lè yí tí wọn yóò sì gbé ìdá ẹjọ́ wọn sókè lórí àwọn ènìyàn náà. Igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà tó tún jẹ́ olùdíje du ipò ààrẹ lábẹ́gbẹ́ òṣèlú PDP nínú ètò ìbò èyí tó wáyé lọ́dún tó kọjá Atiku Abubakar òun ló ti gbé òṣùbà káre fún ìgbésẹ̀ ọkàn akin èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó gbé Atiku Abubakar èyí tó wòye ìgbésẹ̀ ààrẹ Tinubu lórí bó ṣe yọ ọ̀kan nínú àwọn alákòóso rẹ̀ wípé kó lọ rọ́kúnlé tó sì falẹ̀ àjọ EFCC lọ́wọ́ lórí ẹ̀sùn owó kan èyí tó wọ́ ọ̀hún tó dín díẹ̀ ní mílíọ̀nù lọ́nà ẹgbẹ̀ta náírà 585 million naira èyí tí wọ́n ní alákòóso fún ìgbé ayé ìrọ̀rùn àti lílé iṣẹ́ ohun ìyàwògbẹ́ ní orílẹ̀-èdè yìí Betta Edu èyí tí wọ́n ní owó ọ̀hún ó lù ní pọ́npọ́ lọ sínú àpò àpamọ́wọ́ owó kan èyí tó jẹ́ ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ ní ẹ̀ka èyí tí alákòóso ọ̀hún ti ń ṣiṣẹ́ Bridget Oníyèlú. Ní báyìí Atiku Abubakar ní inú òun dùn láti rí Tinubu kó gbé ìgbésẹ̀ báyìí ó ló fi hàn wípé lótìtọ́ àti lódodo kò fi ti òṣèlú tàbí ti ọ̀rẹ́jọ̀rẹ́ wọn ní kò fi ṣe Atiku Abubakar tó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ ní kò sí nǹkan kan tó kọ òun lórí wípé ó yan Betta Edu láti inú ẹgbẹ́ òṣèlú APC tàbí ó jẹ́ wípé ènìyàn kan ló fà lé Tinubu lọ́wọ́ láti fi sí ipò ó ní ṣùgbọ́n nǹkan tó kọ òun gbọ̀ngbọ̀n ní ìgbésẹ̀ èyí tí Tinubu gbé yìí lórí bó ṣe yọ arábìnrin ọ̀hún tó sì fà lé àjọ EFCC lọ́wọ́ fún ìwádìí lórí ẹ̀sùn owó náà ó ló fi hàn wípé lótìtọ́ àti lódodo ààrẹ Tinubu ó kójú òṣùwọ̀n ó sì mọ ohun tó ń ṣe bẹ́ẹ̀ sì ni kò fi ti ọ̀rẹ́ àbí ti òṣèlú kò fi sínú ètò ìṣèjọba rẹ̀ ó wá ní ó kù nìbọn rò ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn
ni wọ́n sì ń bẹ nínú ètò ìṣèjọba ọ̀hún èyí tó yẹ kó fọwọ́ òfin mú. Ó ní ẹwọ́rú ti bẹ́tà ẹ̀dù yìí, owó èyí tó yẹ kí wọ́n fi bọ́ ọgọ́gọ́rùn-ún ẹgbẹgbẹ̀rún mílíọ̀nù àwọn ọmọ Nàìjíríà kí wọ́n lè jẹ àǹfààní ètò ìṣèjọba kí ènìyàn kan kó kówó irú olóbẹ̀. Wọ́n ní irú ìgbésẹ̀ yìí ó jẹ́ ohun tí ò bójúmu. Ó wá rọ ààrẹ Tinubu láti tètè tẹ̀síwájú kó fi ọwọ́ òfin mú àwọn ènìyàn yòókù èyí tí ajere ìwà bàjẹ́ ọ̀hún tó bá ṣímọ́ lórí kí ètò ìṣèjọba rẹ̀ kó lè lórúkọ rere, gẹ́gẹ́ bí Atiku Abubakar bó ti sọ̀rọ̀ mú di mímọ̀. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà akọrin tàkasùfé obìnrin tí ṣọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà Tiwatọ́pẹ́ Ọmọlára Savage tí gbogbo ènìyàn mọ̀ sí Tiwa Savage, òun ló ti kọ ìwé jàrànjàràn kan síléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó lórí ọ̀rọ̀ ọ̀hún eléyìí tó fi ẹ̀sùn kan David Adeleke tí gbogbo èèyàn mọ̀ sí Davido lórí ẹ̀sùn ìdúkokò mọ́ àti ìṣekúpani eléyìí tó ní Davido ó ń dúkokò rẹ̀ mọ́ òun àti mọ́ ẹbí òun. Tiwa Savage tó kọ ìwé ọ̀hún sí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ní eléyìí tó kọ sí ọ̀gá àgbà yányàn ò fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó tó sì ń sọ di mímọ̀ wípé Davido ó ń dúkokò mọ́ òun wípé òun yóò fojú òun hàn màbo, òun yóò fojú òun rí nǹkan tí ò dáa o. Ó ní nípa ìdí èyí òun fẹ́ kí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó kí wọ́n tètè pe àkíyèsí Davido kó wá ṣàlàyé ohun tó rí lọ́bẹ̀ tó fi wá ru ọwọ́ pẹ̀lú ìdúkokò ikú èyí tó ń dúnmọ́ òun àti mọ̀lẹ́bí òun o. Tiwa Savage ni òun kò mọ ohun tóun ṣe fún Davido kó tó di ó bẹ̀rẹ̀ sí ní máa dúkokò ikú mọ́ òun. Ó ní nípa ìdí èyí lábẹ́ òfin ó lóun ti gbé ìgbésẹ̀ èyí tó tọ́ o. Tiwa Savage ni òun rọ ìjọba ìpínlẹ̀ Èkó, ìjọba àpapọ̀ àti iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó kí wọ́n pe Davido kí wọ́n pè jókòó kó wá ṣàlàyé ohun tó rí lọ́bẹ̀ lórí ọ̀rọ̀ ìdúkokò mọ́ òun tó ń dúkokò ikú mọ́ òun, wípé gbogbo ọ̀nà lòun ó rí dájú wípé òun fi bá òun jà gẹ́gẹ́ bí Davido tí ó ti sọ̀rọ̀ òun jáde o. Ó lóun fẹ́ kí wọ́n pe Davido kó wá ṣàlàyé ọ̀rọ̀ òun síta gbangba kóun mọ ibi tí òun ti jẹ̀bi, gẹ́gẹ́ bí Tiwa Savage tó ti kọ ọ̀rọ̀ ọ̀hún àti ìwé náà sí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó kí wọ́n lè dáàbò bo ẹ̀mí àti dúkìá rẹ̀ tó ti àwọn mọ̀lẹ́bí rẹ̀. tó ẹ̀yin ará, ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí tí ṣe ọjọ́ Wednesday títí dojúmọ́ ọ̀la tẹ́tùmọ́ aláǹfààní láti gbọ́ tòrò ìmí. Mo gbà ládùúrà wípé ilé òní lé wa, ọ̀nà òní náà wá. Fúnmi Adélúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan-an ni o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.